ìbà o ọlọ́jọ́ èní mo júbà rẹ ìbà o ìbà o ọlọ́jọ́ èní mo júbà rẹ. mo rí bá da gbòòrò ẹbọra lágbo ẹgẹ ọsà di méjì àgbà àwọn gẹdẹgbẹ ẹ má jẹ ń bá lọbẹ mo fẹ́ kọrin láàárọ̀ ẹ ni. ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbà. ìbà dá gbọ́ngàn wa bá kókó èrò àkàtàpá wa bá lóṣùn aṣọ mẹ́rìndínlógún lásọ ṣọ̀pọ̀nà ọ̀kan ni yémi gbé kí agọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn èyí náà lájẹ ẹran òru àjẹdò yẹn mọ́bì àtòrò òru jẹ fún ọ̀gàlàta arúgbó aṣọmọbalẹ̀ ẹ̀yin àfijú ẹlẹ́yẹ tí wọ́n bàtà dẹ àfijú ẹlẹ́yẹ tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín o. láàlú ògìròkò òbẹ̀lẹ́kún sunkún kẹ́rù òbẹ̀lẹ́kún òbánásọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yìí sùn fún ẹbọra jíjẹ́ látọ̀ pa èṣù mọ́ṣe mí mọ́ṣe ilẹ̀ Yorùbá mọ́ṣe àwọn ará mi mọ́ṣe àwọn olólùfẹ́ mi lórí ìkànnì yìí ọ̀tá wa ni ọmọ bá wa ṣe kọ́ mọ́ fojú ọ̀tá wa léde ni o mọ́jẹ̀ wọn ní ìsinmi bẹ́ẹ̀ ni. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀ alápò òkà tọ́mọ aráyé ń pè lálápò orí bí kò ló bá júbalẹ̀ ilẹ̀ ó lanu ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ máa gbà ilẹ̀ mo pè ọ́ lónìí mọ́sálá ìjẹ́mi níhò ilẹ̀ mọ́jà ṣe ọ́tẹ́ ọ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jẹ sọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ̀ mọ́jà bá ru wọn tó papọ̀. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí nǹkan yan o ìlú ò farara o níbi tá a sì bá dé lónìí ìlú ò farara o ẹ má jẹ́ ń tàn yín jẹ ìlú ò farara o ìdí wo sì ni òfin fararọ wọ́n ní à ń pè ọ ọgbà àbí nǹkan wọ́n lé nítọ̀hún gbàgbọ́ ya ni. ẹni tẹ́ ń bá àwọn tí ń bá orílẹ̀-èdè yìí fínra wọn ò dákẹ́ ojoojúmọ́ wọ́n fi ń gbìnà yá gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti dojú ìjọba kolẹ̀ láti dojú ìlú ìkolẹ̀ à ń bẹ̀wò Ọlọ́run ọba à ń bẹ̀wò Elédùmarè má jẹ́ kí ipa àwọn ká wa lórílẹ̀-èdè má jẹ́ ipa àwọn ká wa lórílẹ̀-èdè Yorùbá. kí ni mo rí sọ̀rọ̀ yìí ni pé ọkùnrin kan ń bẹ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí à ń pọkùnrin yẹn ní Mr. ṣé Ọdẹ́rìndé ni lára àwọn tí àwọn agbésùnmọ̀mí gbé wọ gbó Ògbómọ̀ṣọ́ ara àwọn tí ṣàtàn kó wọ l'Ógbómọ̀ṣọ́ ó wá sọ̀rọ̀ pé kí ló kùn fa kú bàbá Michael Sọládòjoyè àbí nǹkan kan náà pé máa yẹn ni Oyèdòkun ẹ ṣé mo dúpẹ́ bàbá Michael Oyèdòkun kí ló ṣokùnfà kú bàbá yẹn táwọn tẹ́rọ́rìsì fi pa á. ọ̀rọ̀ pọ̀ ní díẹ̀ o owó ní ìtàn fi pẹ́ ní àkọ́kọ́ ó sì ní ìtàn fi pẹ́ ní kejì. bàbá ìròyìn ó ní kété táwọn wọnú gbó yẹn tán gbá àwọn wọgbó ó ní dídì lójú náà di àwọn lójú pàápàá jù làwọn táwọn jẹ ìyà yẹn jù àwọn ọkùnrin ni ó ní ẹ̀ṣẹ̀ táwọn ọmọdé kéékèèké yẹn bá ṣẹ̀ orí àwọn ọkùnrin táwọn ajágbàgbà ń bẹ náà máa gbélé lórí. ó ní wọ́n fi yà jẹ àwọn débi pé ẹ̀mí àwọn fẹ́ bọ́ ó ní from one location to the other ni làwọn fi ń rìnrìn yẹn ṣùgbọ́n nǹkan kan tó kàyéfì nínú ọ̀rọ̀ tó sọ tó jọ mí lójú jù ni pé ó ní ikú bàbá Michael Oyèdòkun wà látara àjọ táwọn tán káwọn wọgbó
wọ́n sọ fáwọn pé gbogbo ẹni tó bá ní fóònù lọ́wọ́ kó submit fóònù ẹ̀. Ó láwọn dẹ̀ submit fóònù àwọn fún wọn. But ìgbà tí wọ́n padà máa notice lára àwọn terrorist tó dúró ti bàbá Michael, ó láwọn ọmọ tó dúró tí wọ́n ò lè jọ ọmọ 17-18 lọ, láwọn ọmọ kéékèèké nínú wọn. Ó lágbàlagbà wà nínú wọn o, bá àwọn ọmọ kéékèèké ló pọ̀ jù nínú àwọn terrorist yẹn. Ó ní ìkan notice pé bàbá mú fóònù dání, bàbá fóònù wọn vibrate àbò ring. Bí yẹn ṣe ń bá bàbá Michael fà á pé wáyé tí ò ṣe submit fóònù ẹ̀, bí ọ̀gá wọn ṣe gbọ́ nìyẹn níbi tó jókòó sí. Kẹ́lẹ́ mọ̀ pé àfọwọ́fà bàbá náà wà ń bẹ̀. Eléyìí yóò máa jẹ́ kọ̀ fún everybody pé gbogbo ibi tá a bá ti wà, tá a mọ̀ pé ibi tá a wà ẹ̀mí yẹn lè bọ́ ń bẹ̀. Ẹ má jẹ́ ká lo orí kunkun, ẹ má jẹ́ ká lo pé kò sí tí ó ṣẹlẹ̀, tàbí ká máa fojú di àwọn tó gbé gbadá ní pé ọmọ kéékèèké ni wọ́n á padà ṣẹ́gun wọn. Kí yẹn má fojú di wọn rárá. Bàbá yẹn, wọ́n ní bí ọ̀gá àwọn yẹn ṣe sọ̀kalẹ̀ láti ibi tó jókòó sí, ó ní àáfi ìwọ jófin. Ó láwọn kàrí pé wọ́n máàkì bàbá yẹn kúrò lọ́dọ̀ àwọn. Ó ní wọn ní pa lójú àwọn, gbogbo àwọn tó pa náà àwọn, wọn à pa lójú àwọn. Ó lọ mú bàbá yẹn lọ, àwọn kan gbọ́ tọ́jọ́ ń drágẹ̀. Àwọn olùwò yẹn làwọn gbọ́ pé bàbá yẹn ti kú, báwọn ṣe gbọ́ ohun ẹ̀ mọ́. Torí fóònù dájú pa bàbá Michael Oyedokun, tẹlifóònù tí bàbá yẹn tí ó sọ̀mìtì ló ṣokùnfà kú bàbá Oyedokun. Kí ló ṣokùnfà ikú ẹnì kejì, Dickie John Ọlálẹ́yẹ? Kí ló ṣokùnfà tiẹ̀? Dickie lẹ́ni yẹn, wọ́n ní terrorist said Mr. Michael Oyedokun disobey them. Yẹn ti lọ. Tí the other man tí wọ́n wá padà wá pa yẹn ló jọ mí lójú jù. Tí the other man yẹn Ọlálẹ́yẹ, John Ọlálẹ́yẹ, òun ló jọ mí lójú tọ́pa ní June 7. Wọ́n ní àwọn ti wọ́n pa àwọn gbọ́dọ̀ rí military kó move closer to them. Ṣé military ni máa yí ni àbí ara àwọn tí wọ́n mú sí captivity? Kò yé anybody. Wọ́n kàn make sure pé máa yẹn wọ́n ní ti wà pé àwọn sọ́jà gbọ́dọ̀ move closer sáwọn. Ìyẹn ló dé kí n mọ̀ rò pé bóyá àbí sọ́jà ni máa yẹn tí wọ́n sọ pápá tó mú ọpa máa yẹn tiẹ̀ nìyẹn. Wọ́n tó bá dẹ̀ ti lè mú yẹn bá ti máa fẹ́ pa wọn nípa lójú àwọn, máa mú wọn lọ síbi tó jìnnà síbi táwọn wà. Bàwọn máa gbọ́ bó ṣe ń drag pẹ̀lẹ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní yìnbọn pa tẹ́fì kọ́ pé àbí ìbọn dún. Ó ní ìsídà kí wọ́n bẹ́ orí àbí kan ṣe kinní kan. Àwọn kan gbọ́ tẹ̀lé jẹ́ kẹta máa gbọ́ mọ́ nìyẹn. Máa yẹn nígbà tó ti wá pa nìyẹn ni ọ̀gá wọn sọ̀rọ̀ pé àwọn ò ní intention àti pa anybody. Ètò kọ́kọ́ fún àwọn ní rest of mind nìyẹn. Pé ṣùgbọ́n àwọn táwọn pa yẹn wọ́n disobey àwọn làwọn ṣe pa wọ́n. So èyí túmọ̀ sí pé rírí wọn pé ojú wọn tutù kankan ṣe ni pé promise tó ti wáyé láàárín wọn pẹ̀lú àwọn terrorist yẹn, àwọn bandit yẹn, mo ló jẹ́ fún wọn lọ́kàn balẹ̀. Tó jẹ́ kọ́kàn ọlọ́pàá wọn mọ̀ wò pé hope ṣì wà fáwọn as far as tí gọ́ọ̀mẹ̀ntì bá ti dá wọn lóhùn. Ìkan tó dẹ̀bẹ̀rẹ̀ ojú pé wọ́n ní ká release àwọn èèyàn wọn tí ìjọba mú létí ìjọba. Wọ́n dẹ̀ dárúkọ ẹni yẹn àwárù kíní kan náà pé tó bá ti release ẹ̀ làwọn máa hold àwọn yẹn. Bọ̀ọ̀nà tí ìjọba wa gbà wọlé sí wọn lára tó ṣokùnfà bó ṣe release wọn kì í ṣe pé bóyá, gẹ́gẹ́ bí máa ń ṣe sọ, kì í ṣe pé bóyá àwọn méjèèjì fèsì ara wọn yìnbọn síra wọn àbí wọ́n lọ dáàgẹ̀ náà fi gbà wọn kúrò lọ́wọ́ wọn. Ó ní fún ara àwọn terrorist ló release àwọn pé káwọn máa lọ. Wọ́n dẹ̀ júwe ọ̀nà táwọn máa gbà wípé táwọn bá rìn sísàlẹ̀ ibì kan àwọn ò rí odò kan bẹ̀. Máa yẹn ní òun nìkan lòun fi ara òun lẹ̀ láti máa gbé gbogbo àwọn kékeré àtàwọn ìyá yẹn kọjá lórí omi. Tó gbà táwọn débi omi yẹn táwọn across sódì kejì làwọn kan rí àwọn Nigeria Army nínú pé kì í ṣe pé Nigeria Army ní àwọn, but in táwọn notice ni pé
nígbà táwọn jáde àwọn Nàìjíríà mi jẹ́ káwọn mọ̀ pé negotiation wà láàrin àwọn pẹ̀lú wọn torí pé gbogbo àwọn bàbá wọn family wọn làwọn ti kó wípé tẹ́ ẹ̀ bá ti fa àwọn ọmọ yẹn lẹ̀ àwọn bàbá yìí náà lọ táwọn bàbá wọn dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé n tó jẹ́ kápá àwọn jábọ́ nìyẹn so ìyẹn lọ báyìí mo kàn ní kí n mú ìròyìn yẹn wá fún yín lérèfé ni lórí bí ìrìn àjò ibẹ̀ yẹn ṣe lọ. Ta ló rántí Pastor Ezekiel tó wá láti bàbá Jos yẹn tó jẹ́ reverend bí pastor dẹ̀ ní mi morúkọ bàbá yìí dáadáa kò sáà pé Ezekiel bàbá yẹn jẹ́ bàbá tó mọ sábà sọ̀rọ̀ tó invite Trump níjọ́ sí tó ṣubú lulẹ̀ tó ké pe Amẹ́ríkà bàbá yẹn èèyàn 9 làwọn terrorist pa nù church ẹ̀ láìpẹ́ èèyàn 9 again mo fẹ́ kẹ́kẹ́ gbọ́ bí bàbá yẹn ti ń pariwo títí tó ń dáhùn pé àwọn èèyàn pé ká wá gba àwọn kan wá ara àwọn kalẹ̀ bàbá yẹn gan ṣe tán láti fẹ̀mí ẹ̀ lílẹ̀ báyìí pọ́n rẹ́dì láti jà ẹ máa gbọ́ nǹkan tí bàbá yẹn gan. It will be far better for me. I will have a relief in police custody, in army custody, guard room, than to be outside crying every day, mourning, suffering, popping down, comforting the people. Zakameko, we will kill you like we'll kill your brother. Wait for our coming soon. The Fulani didn't know that we have advanced now in self-defense. We are prepared. And I have told my youth, Christianity must survive. Let more security be added in Barkeladi local government. Because if this man is attacked, nothing will stop me from taking the lead into redeeming my people. Christian, wake up! Open your eyes! I have not finished mourning my people. My siblings 9. Now they are writing a letter to my member that they are coming to kill him. Come and kill him. You will see what will happen. Governor, this is Ezekiel Dachomo speaking. In our Josie, take note. If anything happen with my member, there will be mass revolution in Plateau State. If not, it's going to go down to South. Our patience does not mean we are cowards. We are not afraid of soldiers. We are not, because we know some of them have been infiltrated by Boko Haram. And this is what is happening. We are in pain. Once they struck another village, another Ruga. Kẹ́lẹ́ mọ̀ pé àwọn pípò yìí wọn àdáwọ́ bí wọ́n dúró wọn ò dáwọ́ bí wọ́n dúró ó ní tó gbé mi wá láàárọ̀ yìí nìyẹn pé ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwa náà fi ná sọ̀rọ̀ lẹ́sùn gbogbo ọ̀nà tí àwọn ìjọba mẹ́fẹ̀ẹ̀fà tá a ṣe lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá bá lè gbà láti ṣààbò lórí ilẹ̀ yìí ó dọwọ́ yín ẹ̀yin gómìnà wa ẹ̀yin governors ó dọwọ́ yín o torí àárín káàkiri àwọn kan nígbà tó ní olóyè Sunday Igboho fẹ́ wọ àwọn ìlú kan à ń gbọ́ gbogbo hùrùhùrù báwọn yẹn ṣe ń pariwo pé àfẹ́ kó olóyè Sunday Igboho kó wọ́dọ̀ wá àfẹ́ kó wá kí ni à ń gbọ́ káàkiri láwọn state kan bó ti jẹ́ pé nílẹ̀ Yorùbá àti ìgbọ́ dojúdojú náà olóyè ń bọ̀ sẹ́kọ̀ọ́ ní 23 àbí 22 oṣù tá a wà nínú ẹ̀ àwọn apapọ̀ olóyè fẹ́ wọ ilẹ̀ Kwara ilẹ̀ gómìnà kì í ṣe Ìlọrin ní lọ o ilẹ̀ gómìnà ní lọ láti lọ dẹ́kun bí wàhálà ṣe ń ogun ṣe ń jà àwọn ọmọ ìyá wa ń bẹ̀ ó ti lọ olóyè ti lọ Kogi wọ́n ti gbà lálejò gómìnà Kogi gbà lálejò àwọn lọ́balọ́ba tó jọba Yorùbá wọ́n gbà lálejò ó wá di títí Kwara tó close mọ́dọ̀ wá ń bí bàbá wa gbéra pé tó
ilẹ̀ Kwara àwọn gómìnà ẹ kú àlejò mi o mò ń bọ̀ pẹ̀lú ìrù ẹkùn sẹ́nìkan kì í kó ẹnìkan ò lè láyàláyà kó fi ìrù ẹkùn kó ìlàjà lọ́wọ́ ó dé ìwò òrìṣà the next tá a máa rí ni pé gómìnà Kwara ó pe olóyè Sunday Igboho pé ò gbọdọ̀ wọ̀lú òun ẹ gbọ́ lẹ́nu ọmọbìnrin kan tí ẹ rántí obìnrin kan tí mo mú kéèsì ẹ̀ wájọ́ sí tí mo ní ọkọ rẹ̀ kú sójú ogun yìí ló pa ọkọ rẹ̀ Sunday Igboho wá gbéra ó fẹ́ lọ bẹ̀ gómìnà wá dá lọ́wọ́ kọ́ ẹ gbọ́ reaction obìnrin yẹn tẹkùntẹkùn. ọ̀gá wa Abdulrahman Abdulrasaq kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ní tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé lé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọ ilé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹni kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò nídìí ká ẹ náwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ́mọ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tani tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá àwọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ṣé ẹ ti rí ìyẹn nìyẹn wọn bó làwọn bá yàrá lọ bó la fẹ́ bá yàrá jánu ilé ìta wà yìí bó la fẹ́ bá yàrá já kó lóye ò tó lè gbéra pò fẹ́ wá sí ilẹ̀ gómìnà ó máa ti lọ́wọ́ kan àwọn ará gómìnà ní pé olóyè máa bọ̀ lọ́dọ̀ wa láti bí over 6 months tó lóye ti wà lù yìí làwọn ni wọ́n ti ń pè é tẹ́mi fúnra mi fi dára mi gbọ́ láì mọ iye fídíò táwọn ọmọ ọmọ àrán òró kankan ṣe pé olóyè máa bọ̀ lọ́dọ̀ wa ó wá ṣe tán ó fẹ́ gbéra láti lọ bá àwọn ọmọ ìyá tiwa ní kì í ṣe Fúlàní ni wọ́n. Abdulrasaq Abdulrahman gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́ ẹ̀ bá jẹ́ kó lóye Sunday Igboho wọ ilẹ̀ gómìnà ẹ̀ ṣe dáa tó ó túmọ̀ sí wípé ejò yẹn lọ́wọ́ nú èyí lẹ́ ń ṣe púpọ̀ àwọn ọmọ ìyá wa ní gbogbo èmi ní àwọn baba ńlá kankan tó tú gbogbo òkè ọdẹ tó dàrú ọwọ́ yín wà bẹ́ẹ̀. Because kò ní ẹyin ní ìkankan olóyè ní ẹ mú wá kò ní ẹ máta wá kò ní ẹ múyọ̀ wá ẹ fi mí lẹ́jẹ̀ lọ ra àwọn ọmọ ìyá mi lọ́wọ́ lè dà lọ́wọ́ kọ́. Ìrọ̀lẹ́ tí Ṣèyí Mákindé náà ṣe lọ́yọ̀ọ́ tara wa ń ta tí wọ́n ń pè káàkiri ìrọ̀lẹ́ yìí náà ń dánwò yìí gbogbo yín pátápátá làwọn ọ̀ràn yín náà ó rí nira tó bẹ́ẹ̀ pé bó ṣe wù yín káwọn èèyàn máa rí nira lórí ilẹ̀ yín nítorí ìfẹ́ ní títí yín nìkan lẹ́gbọ̀n máa ṣe bẹ́ẹ̀ èyí náà ó rí nira o wàláì èyí náà ó rí nira kì í ṣe pé gbà fún gbàdá gbà fún múni ni gbà fún gbàdá wọ́n ní ọmọkùnrin tó fẹ́ jẹ búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ sílé gbogbo tẹ́ ẹ bá ṣe lẹ́gbà. gbogbo tẹ́ ẹ bá ṣe lẹ́yìn náà máa gbà. àwọn èèyàn ti ń sunkún pé wọ́n ti ń gbòǹgbẹ kó lóye wá sí Kwara láti jọ yìí ẹ wá dòńdó pé olóyè gbọ́dọ̀ tẹ̀sọ́ kò gbọ́dọ̀ wá sílẹ̀ Kwara. Gómìnà Abdulrahman Abdulrasaq tó bá dùn òótọ́ ni ṣe mọ̀ pa ní fídíò kan lọ́wọ́
tí àwọn obìnrin ìgbónà tí wọ́n kọrin wá sí ọ́fíìsì yín ní Kwara táwọn àwọn dòǹgárì yín yọ ọbúlá láti wọ́n tábẹ̀rẹ̀ sí ní nà wọ́n pẹ̀lú síkírọ́rìtì yín tábẹ̀rẹ̀ sí ní lé gbogbo wọn dànù. A ní lọ́wọ́ gbogbo ayé lórí. Èyí ń túmọ̀ sí wípé ẹ̀yin gangan fúnra yín kọ lẹ́tà sógun Fúlàní àti Yorùbá nípínlẹ̀ Kwara. Bí Fúlàní ṣe ń jẹ Yorùbá lógun inú yín dùn sí. Báwọn bá ní ti ṣe ń dalẹ̀ Kwara rú ọkàn yín balẹ̀ lé lórí. Torí pé báwo lẹ̀ ṣe gbọ́ pé ẹnìkan bọ̀ wá ra àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ nítorí pé wọ́n ń gbé sùnmọ̀mí lórí ilẹ̀ wọn tẹ̀yìn wá ní ńlá kò ní wọlé even tẹ́ ẹ bá tiẹ̀ nígbà lálejò ẹ̀ kọ́kọ́ invite ẹ̀ náà ìbéèrè sáyẹ́ǹtì tó fẹ́ lò tẹ́ ẹ bá ní support ẹ lè fún kì í ṣe má wá o ẹgbẹ́ ti dúró. Gómìnà Kwara tó bá rí bẹ́ẹ̀ kò dáa tó ó ṣàfihàn pé inú yín dùn sí báwọn ìlú yẹn ṣe tú ní Ìfẹ́lódùn local government. Ó túmọ̀ sí gbogbo ẹ̀yin Yorùbá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ṣẹ́yìn náà ti ń rí báyìí ogun ń bẹ lé ogun ń bẹ lóko tá à ń sọ òun lẹ̀ ń rí wọn àwọn tá a pè léèyàn tá a fi ń ṣaṣáájú káàkiri ṣe ti pọ̀pọ̀lọpọ̀ wọn ní jà wá lógun òun là ń fi ń kìlọ̀ fún pé kò sí bí Fúlàní ó ṣe pẹ́ lórí ilẹ̀ yìí tó láyé tí ó fìfẹ́ bá yín lò bí ó ṣe jà yín lógun ni ó máa wá òun lẹ̀ rí wọn òun lẹ̀ ti ń rí wọn. Àwọn tó pe Abdulrazak ní Fúlàní ṣe pé wọn ò kúrọ́ tán ní Fúlàní ni ṣó wá tán ṣé kò wá fọwọ́ ara rẹ̀ kò fi hàn báyìí pé Fúlàní lòun ó fi hàn tó níbi tá a bá dé ilẹ̀ ẹ̀yin ènìyàn mi nílẹ̀ Yorùbá kọ́lọ́ Elédùmarè ọba tí máa ń lani kó la àwọn èèyàn wa tí bẹ́ńlẹ̀ Kwara kó gbà wọ́n kúrò lọ́wọ́ rìpíárà tá a ní ó tún kẹ̀kẹ́ ṣe tó bà kẹ̀kẹ́ jẹ́ kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ wọn àwọn àka ènìyàn àwọn afẹ́nijẹ mọ́fẹ́ ayé tí fúnni lóko òdí ọ̀pẹ́rọ kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ wọn. A ní jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá a fi mọ mákọ̀tún ètò míì wá lórí ìkànnì yìí èmi tí yín tòótọ́ ẹ bá gbọ́ bí tóbìnrin yìí ti kí olóyè Sunday Igboho ó kí wọ́n níparí fídíò yìí. Ìgbòho mọ̀rẹ́ tán bá ń bú ọmọ bẹ́ẹ̀ ní nǹkan Àdìsá tán bá ń bú ọmọ bẹ́ẹ̀ ní nǹkan ọkọ̀ tó yẹ sí Kúdí owó wọ́n bá ń bú ọmọ bẹ́ẹ̀ nìkan nínú wọn ọba ló sọ lásì ọ lára olówó mọ̀ sọ̀rí olówó olòṣì á sì mọ̀ sọ̀rí olòṣì àwọn ọmọ karambà ní èèyàn tá yára wọn á sọ̀rí ara wọn àwọn òjò fọlọ́sì mọ́ ọlọ́rọ̀ yìí làwa ń ṣeré fún Ìgbòho mọ̀rẹ́ ní bá ní ọmọ bọ̀ yín lọ nídé bá nínú ilé bó bá ràn mọ́ níyà yóò dóòbù bó bá ràn mọ́ láta yóò dómi wà lọ́ọ̀rẹ́ wà bọ́ọ̀rẹ́ wọn ò ní jáwé sẹ́yìn ọkọ̀ wá bá wa àwa ní sí Facebook káwá káwọ́ lórí rẹ̀ ọmọ Ìgbòho bí n bá ń pè ọ́ bọ́n bá ń bú ẹ mọ́ bẹ́ẹ̀ nìkan nínú wọn ọba ló sọ lásì ọ lára àwọn ọmọ karambà ní èèyàn tí ó lásọ méjì tí wọ́n ń dìtẹ̀ yàn Ọlọ́run ni ó kọ́ àwọn àmì èyí tó tọ́mọ̀ ṣe nínú wọn rárí àtàpàkò ọ̀tá ààrẹ ọjọ́ kìíní nǹkan Sunday Igboho ṣé wọ́n ti kú ní àbí wọ́n nù ni àwọn ní tí bàbá wọn ò ní kú sí sàṣà tí wọ́n renú ẹ̀ kan lọ́lẹ̀ èékú sí àwọn abẹnu yàgùdà bí ẹsẹ̀ ṣòkòtò àwọn abi nọ́mbà àwọn ajú bíi mọ́tò tí ń tó ní sàbò àwọn abi fúrọ̀jẹ́jà bí ẹni sọdá àlùmọ̀ọ́ta tòkí lajá ń bínú kòkò ó síná ìtì ń dùn wọ́n náà ni ó pa wọ́n ojú ó tì wọ́n àbùkù ó kàn wọ́n á tì wọ́n mọ́lẹ́ bá báríwé lẹ́sẹ̀ ògiri wa àwọn ọmọ karambà ní èèyàn tí ó lásọ méjì tí wọ́n ń dìtẹ̀ yàn èjò lágùn nànànànà lásán ni kò lè gbáhùn mi ọ̀tá rẹ̀ ọkùnrin obìnrin àti fi kòkò dé wọn mọ́lẹ̀ wọn ò nírú fínfín mọ́
ọ̀tá rẹ̀ ò ní nísinmi àsìlọ àsìbọ̀ ìnípa ẹran oúnjẹ ọ̀tá rẹ̀ ò ní nísinmi ẹlẹ́dàá ọkọ mi Ìṣọ̀lá tó bógun lọ kò ní jẹ́ kí ọ̀tá rẹ̀ ó nísinmi